óyáyá kákọ́ lọ́jọ́ ìbí. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Àpáta dé àpáta pààrà ewì dé. Òní lọ́jọ́ ìbí Mrs. Bámidélé Ọlábísí aya Ọmọ́tọ̀ṣọ́. Ọmọ Àjàyí máa gbóhùn ẹnu mi, òṣìṣẹ́ fẹ̀yìntì nílé ìwé ńlá kan. Gẹ́gẹ́ bí olórí ilé ìwé náà, òun tún láláṣẹ àtolùdarí HPIC Home Based Infant Care. Màmá Máyọ̀kú Màmá Táyélolú, ìyá ọmọ Kẹ́hìndé, ìyá Ìdòwú, aya Olúkáyọ̀dé Ọmọ́tọ̀ṣọ́. Ìbàdàn ní í ṣe ilé ọkọ rẹ. Gbogbo àwọn ọmọ rẹ ní HPIC and parents ni wọ́n ní kí n máa kíyọ. Wọ́n ní kí n kíyọkíyọ kí n délé bàbá tó bí ọlọ́mọ. Ìkóró Èkìtì ní í ṣe ilé bàbá rẹ. Ìwọ lọmọ ẹ̀sọ́ ọbẹ̀ sọ Ìkóró múdà páríko. Ìwọ lọmọ èrùkù yọyọ ọ̀nà ọbẹ̀. Èyí ń yájogún ẹnu lọ́bẹ̀ o. Ìwọ lọmọ ìrékè arángọ́dùn bí ọ̀gọ̀ iyọ̀. Ìwọ lọmọ ìrékè arángọ́dùn bí òye mọ́mọ́. Ó sọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún, ẹni tó bá ní kó má pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn. Happy birthday to you, oh, and we all wish you long life and prosperity. Bóyá bá ṣe tán á gbére ó dínú kókó òbí bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á gbére ó dínú sàrẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì èmi ṣe tán o, mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o, níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Obìnrin ire tó nínú ire tó lọ́kàn ire tó tún níwà ire. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. We love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.